Ajá gbọ́ bá bẹ̀rẹ̀ yẹn, ó kò ojú ọwọ́ ó bá bẹ̀rẹ̀.
ló sọ pé kò gbọ́ o. Ibi àbájáde dé. Ayé òye fàájì.
dimension. Àdẹ̀sí gbọ́ yóyóyó. Àdẹ̀sí gbọ́ consolidation. Lọ́wọ́ yìí, àwọn fẹ́ gbọ́ consolidation.
nítorí wa lẹ ṣe ṣàyà gángá ṣé nítorí wa lẹ ṣe ṣàyà gángá nítorí wa lẹ ṣe lọ ṣàyà gángá. àti ṣé nítorí wa lẹ ṣe ṣàyà gángá ṣé nítorí wa ṣe ráyà ṣe ráyà gángá. Fún mi àìsàn ní bẹ lọ́nà àfarapamọ́ ẹ̀rù ti báyìí kò ṣe fíìmù láìṣe ó ní ìtí mo gbé wá fún yín eléyìí ó kí gbogbo Orokilawa TV lórí YouTube gbogbo àṣà ìṣe comedy entertainment current and up-to-date information lórí entertainment industries lórí entertainment industry lórí entertainers Orokilawa TV lẹ́ẹ̀ máa ti rí o. Ẹ má gọra yín o tẹ́bi bá ti mú nǹkan wá fún yín tí n bá mú stamp tí mo ṣe gbẹ̀m tẹ́ bá ẹni tó bá ní high blood pressure tó ní hypertension ìwọ ṣáà jókòó ti Orokilawa tó bá ti wà ní leisure period ẹ tó bá padà lọ ṣe test tó bá bá bẹ́ẹ̀ má kì mí wọ́n tẹ́ bá rí mi ẹ̀ ṣá mi ládàá ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ àmọ́ inú burúkú òdẹ̀ ní bí Orokilawa TV ibẹ̀ ló yẹ kẹ́ wà Orokilawa TV láwa Orokilawa ẹ má gọra yín ibẹ̀ ni o. Èmi dẹ́ burúkú ti dé ọyọ́ fẹ́.